ọmọ ọ̀ràn rèé o. Peter pa bàbá rẹ̀ ó tún ju òkú rẹ̀ sínú kànga. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa ti mú ọkùnrin ẹni ọgbọ̀n ọdún kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Sinamai, tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa bàbá rẹ̀ tó sì tún ju òkú rẹ̀ sínú kànga ní Sangare níjọba ìbílẹ̀ Gombe nípìnlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ kan tí agbófinró àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Suleiman Ngoroje gbé jáde ní ọjọ́ Ẹtì Friday tó kọjá, ó sọ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mú àfúrásì náà lẹ́yìn tí wọ́n ti gba ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ náà. Ngoroje ní ìwádìí fi hàn pé àfúrásì náà ló pa bàbá rẹ̀, lẹ́yìn náà ló sì gbé òkú rẹ̀ jù sínú kànga kan láàrin agbègbè wọn. Ó ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa Kabiru Hasan ti paláṣẹ pé kí wọ́n ṣe ìwádìí kíkún lórí ọ̀rọ̀ náà láti mọ ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà àti bó ṣe ṣẹlẹ̀ gẹ́gẹ́. Wọ́n ti wá gbé òkú náà jáde nínú kànga tó jù sí, wọ́n sì ti gbé lọ sí ilé ìgbókùúsí fún àyẹ̀wò láti mọ ìdí ikú olóògbé náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà tún sọ pé wọn yóò gbé afurasí náà lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí bá parí tán. Agbẹnusọ náà bu ẹnu àtẹ́ lu ìwà ìpànìyàn ọ̀hún, wọ́n sì fi dá gbogbo aráàlú lójú pé iléeṣẹ́ ọlọ́pàá yóò tẹ̀síwájú láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú àti láti rí i dájú pé ìdájọ́ òdodo wáyé. Ó tún rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú pé kí wọ́n máa lo ọ̀nà tó bá òfin mu àti ọ̀nà àlàáfíà láti yanjú àwọn ọ̀rọ̀ bíi irú eléyìí tàbí ìjà láàrin ìdílé, kí wọ́n sì máa wá ìrànlọ́wọ́ àwọn aláṣẹ tó bá yẹ nígbà tí wàhálà bá ṣẹlẹ̀.